ẹrúsìn Ọlọ́run ọdọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kápáyọ Ọlọ́run káàmà gbogbo ọyá ẹjọ́ kan kò dá lọ bá Ọlọ́run bílẹ̀ bá ti má káàmà di ẹrù ọmọ lè yá kílẹ̀ tó ṣú kílẹ̀ bá ṣú káàmà di ẹrù ọmọ lè yá kílẹ̀ tó má ìjọba ànábì pàdé ọ̀dọ́ àwọn sàábé Abdullahi ibn Umar ó ní kún fi dúnyà kánaka gharib ọ̀hábìrì sẹ́bí ọkàmà qala sallallahu alaihi wasallam ó rẹ̀ Abdullahi máa bẹ́lẹ̀ ayé lẹ́gbẹ́ àjòjì tàbẹ́ tó fẹ́ fún ọ̀nà dá ẹ̀rí ó ní pàtí àti sọ̀rọ̀ ìfún wá rùpa àwọn nítorí wá gbàgbọ́ níbẹ̀ ni pé ìrẹ́ mùsùlùmí tí ilẹ̀ bá mẹ́ sáyé mọ́ retí ìrọ̀lẹ́ ìrẹ́ mùsùlùmí tí ilẹ̀ bá sú ẹ mọ́dé jẹ́ àárọ̀ tí ilẹ̀ bá mẹ́ jẹ́ kí ìrọ̀lẹ́ bẹ́ lójijì tí ilẹ̀ bá sú ẹ jẹ́ kí ilẹ̀ mímọ́ bẹ́ lójijì ẹ̀mí tí mùsùlùmí máa ń sẹ̀mí nìyẹn yóò bá ní ẹ̀mí tí ò ní dọ̀la ní oṣù mẹ́fà gbogbo ajá ti lọ ọlọ́mbá nìkan bá nìkan wọn lónìí túbọ̀ ẹlẹ́ẹ̀kejì afẹ́ jíṣẹ́ ni ìjẹ́jẹ́ àwọn àfáà wa rán wa ìjẹ́jẹ́ àwọn olórí wa rán wa sẹ́yìn ìjàmá kálẹ̀bà máa tí lọ lórí ilẹ̀ ayé mùsùlùmí ó máa ń máa tó lọ lórí ilẹ̀ ayé ni láti ọ̀dọ̀ bàbá wa Sultan Sokoto tí wọ́n jẹ́ olórí Islamic Council of Islamic Affairs iná ni ọ̀rọ̀ ti wá àjọ́lọ́dọ̀ bàbá wa ṣe Adánìwá Abdulrasheed láti ìlú Ìwó tí wọ́n jẹ́ olórí Islamic Council of Sharia àwọn bọ́dì méjèèjì yìí ni wọ́n mójútó ọ̀rọ̀ ẹ̀sìn lórílẹ̀-èdè wa lọ́wọ́lọ́wọ́ tó gbogbo wa pọ̀ lọ́mọ́ ti yẹ mùsùlùmí lórílẹ̀-èdè yìí àbọ́dì ìlú náà lọ umbrella body ilẹ̀ Haúsá ni o ilẹ̀ Yorùbá ni o ilẹ̀ Ìgbò ni o àwọn umbrella body wọ́n rán wa ní sẹ́lá kan ní sẹ́lá náà wọ́n náà ń sẹ̀rẹ̀ kan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Niger State Niger State ẹ̀tọ́ jẹ́ Speaker of the House mùsùlùmí ni ó wá gbà lérò nínú àwọn ètò fún kí ìlú lè dá ó ní convention marriage fún àwọn ọmọbìnrin tí wọ́n jẹ́ ọmọ òrukàn àti àwọn tí bàbá wọn ò lú lọ ọmọ yẹn wá ń lọ bí 100 ó lóun fẹ́ ṣe marriage fún wọn mass marriage táà máa ń sọ bá fún máa ń ṣẹlẹ̀ láwọn ilẹ̀ lábáwá àwọn àsìkò kan bẹ ní Palestine tí wọ́n ṣe marriage 500 families one day family 100,000 ọmọ sí lẹ́yìn Yemen wọ́n sọ lọ́pọ̀lọpọ̀ ìlú lọ́kẹ́ náà wọ́n sì gbogbo ẹ̀ wọ́n lọ gba ilé lọ níjọ́ kan ṣoṣo 100,000 marriage ọmọ ya wá ní ọwá ló fẹ́ ṣe marriage fún 100 àwọn ọmọ òrukàn àtàwọn tí bàbá wọn tí wọ́n ní. Minister for Women Affairs obìnrin ni lọ́wọ́ àdìdí ọ́tàkù ó gbé ọ̀rọ̀ human rights dé nígbò tí jẹ́ bẹ́ẹ̀ ọmọ ìké sẹ́gbà abuse ní wọ́n gbé ẹjẹ́ lọ sí court ìṣẹ̀lẹ̀ yìí a bá pẹ́ ká ṣàlàyé fún wa ojú olùsìlámù fi wò ó yàtọ̀ sí rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ tí kálùkọ́ máa sọ àwọn tá bá yìnbọn social media sí ọ̀rọ̀ ní mẹ́mẹ́
ẹlòmí ní ṣe tọ́kàn mú spíkà yẹn nìyẹn ní sí ẹbí ní kìí burú mẹ́ kàrùkúsà ń sọ bó ṣe rí ọ̀rọ̀ yìí wá rí ọ̀rọ̀ ẹ̀sìn ní tàbá fẹ́ wo ojú ìsìlá gbọ́dọ̀ fi wo yóò sọ̀rọ̀ fẹ́ẹ̀nú àkọ́kọ́ wọ́n ní káàkiri fún mínísítà yìí kí ló kàn bá ẹ̀sìn wa lẹ́kùn nínú kó wọ́n yẹ dí tánú má á ti jẹ́ àhílà aláìmọ̀kan ní nípa ẹ̀sìn wa wọ̀kọ́lọ́pàá ní tẹ̀sìn wa kí ló dé wí bẹ́ẹ̀ gbogbo àwọn àfáà ní Niger State àwọn kásọ̀rọ̀ ulama ni wọ́n ti dìde ní àpúfẹ́ jẹ́ ń gbà wọlé wọ́n wò sí wọ́n sọ ìwọ́n wò ṣẹ̀rí àwọn gbogbo ẹ̀ adájọ́ mẹ́nu adájọ́ ṣẹ̀rí mẹ́nu wọn àwọn ulama tó pé ṣẹ̀rí àní tàkásùsù wọn kí èdè ní mẹ́nu wọn wọ́n bẹ́ ní mẹ́nu wọn àwọn àfáàlé tí wọ́n lọ bí kẹta pé ìdí ó tún tẹ́kẹ́ ó kẹ́ lọ́dọ̀ wọn mẹ́nu wọn kìí ṣe àwọn àfáà yọ̀wọ́ yọ̀wọ́ gbogbo council of ulama Niger State ní àpúfẹ́ speaker sí rẹ̀ gbogbo ọjọ́ ẹgbẹ́ consult stakeholder consult wọn ní àpúfẹ́ torí díẹ̀ ẹnìkan wá fẹ́ dá wàhálà ilẹ̀ tí ọ̀kan ló fẹ́ yọnu sí ẹ̀sìn wọ́n gbà láàyè àkọ́kọ́ ipò ní Islam bọ́mọ òrukàn sí bóòlù àṣẹ bá ọmọ òrukàn lórí mẹ́ta mùsùlùmí ayé pọ̀ rẹ̀gẹ́dẹ́ inú Al-Qur'an Karim tó sọ ọmọ òrukàn fún wa tí bá wọ́n Quran chapter 4 ayé 127 ọlọ́niwà ń dẹ́kúmù lílì àdá máa bèèrè kristi ọlọ́lẹ́yìn mùsùlùmí lẹ́bá kiri àwọn ọmọ òrukàn lọ́mọ tí bàbá ẹ̀ kú tí ó ti dàgbà tó láti dádúró ọkùnrin ni obìnrin ni ọmọ òrukàn ni kò lè dádúró nígbà bàbá ẹ̀ kú ó ti dálé ayé ṣe ọlọ́nà ẹ̀sìn dáadáa sí wọn wọ́n máa tàfọ́ àlùmọ̀nà fèrè gbogbo dáadáa bá ṣe láyé tí ìmọ̀ dáadáa bá ṣe fọ́mọ òrukàn inna Allaha kana bihi alima ọlọ́run gbogbo ẹ̀lú mọ́ gbólóhùn ilẹ̀ kristi ìsì dáadáa sáwọn ọmọ òrukàn kí ni ìsì dáadáa sáwọn òrukàn iná ń pè ní ri'ayatul aytam aw al-yatama fil Islam àmójútó ọmọ òrukàn kó láti kí àwọn kafalatul aytam kó láti kí ọmọ òrukàn àkọ́kọ́ ń bẹ̀ ìtì àmà wọn láfà ló ń jẹ gbogbo ọmọ òkúta bá ti máa tí bí wọ́n fẹ́ máa gbá oṣù àwọn òṣìkà fún ló jẹ wọ́n ti síwájú hàn nínú oṣù wà ní kí a kára sọ fún ó nìdí aṣọ kára fún obìnrin ni kára ìjà fún wọn tààlímọ̀ ọ̀hún kápọ̀ lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀rì tàbí ìbò wọn kí a máa tọ́ wọn kí a pọn alẹ́kọ̀ọ́ ọmọlúwàbí tí a bá ní ìdí ìbáwíká bá wọn wí bákanáà ẹ́sùlọ́mù wá ìhè àwọn owó tí bàbá bá fi ilẹ̀ kí a bá mójútó ká má jẹ́ kí owó yẹn kí a burú kan gómìnà kò lóògì síwájú kí a tó gbọ́n ká tó lè kó yẹ fún wa wọ̀rọ̀dọ̀ ilé ìhè nígbà oṣù níhì tí wọ́n wá gbọ́ tán á dáwọ́ ẹ̀ padà fún wọn báadà ìrùjẹ̀ á ní lẹ́gbàtà bá dá wọn wò á ti fáwọn ẹsẹ̀ rí bàbá Rọ̀ṣídà àti Ibrahim tó jáde láyé ní ọdún kẹwàá sí ìsìn àwọn ọmọ rẹ̀ ti gbọ́n abẹ́wà dáwọ́ bàbá padà sọ́dọ̀ wọn á wà kó wọn kalẹ̀ á sì dánwò fún àjọ ti gbọ́n tó bá ní ibà olùfẹ́ náà àdìgbò ti gbọ́n á dá padà àpamọ́ sẹ́rí ẹ̀. bákan náà tẹ̀síwí ìjòrò ìdàbòrò ní àwọn ọmọdé pẹ̀lú ògì kápọ̀ ní ọkọ tí a bá jẹ́ obìnrin kápọ̀ níyàwó tí a bá jọ́kùnrin nígbà tí a bá bàlágà tàbí ká tó bàlágà ìgbà tí a bá bàlágà ká tó bàlágà obìnrin a máa lọ́kọ kó tó bàlágà ó lè lọ́kọ
lọ́dọ̀ àwọn mùsùlùmí pé nìkan ní zawadul qasirat, ká fi ọmọbìnrin tí ò tí bàlágà tí ò tí dàgbà ká fi lọ́kọ lẹ̀. Islam farama pé àwọn àfẹ́sì náà farama. Tẹ́bá kásíwá tó tọ́lá ọ̀tọ́lá àlejọ́lá tí ń sọ̀rọ̀ nípa ìjápè ní ìdá tọ́lá. Ó sọ̀rọ̀ ọmọdé mẹ́, ọmọdé lọ́lọ́pọ̀ tí ó ti máa ṣẹ̀jọ́ oṣooṣù. Tó bẹ̀rẹ̀ bá lọ ń kọ́ ọjà kókó yìí pẹ̀lú ẹ̀, ó jẹ́ ọ̀rọ̀ ní àṣálàyé fún wa ní. Lọ́kọ bá lọ ń kọ́ láì bá lásìkò kó tó di pé yóò kó ilé ọkọ yẹn yóò lóṣù mẹ́ta tọ́tọ̀ láti àyà kẹta abàmẹ́ tó lè délé ẹ̀sìn ọ̀tá kó in tí speaker of the house tó lò bẹ́ẹ̀ ṣe gbogbo àfá wọn sì gbà láàyè, gbogbo àfá Islam ní àgbà láì pé a lè fi àwọn ọmọ kéékèèké lọ́kọ kí lè róńgbà rẹ̀ kí a lè dín aburú kù, kí a lè marriage ó sì wà ní òṣèré kí ẹ ti máa fẹ́yàwó ká ti máa lọ́lé ọkọ, ó wà ní òṣèré, ó wà ní àṣà, gbogbo àṣà rere. Nígbà tí Yorùbá jẹ́ Yorùbá àti ti máa marry, ó bẹ́nu àyà wa age of 14, age of 13 ní marry, èyí tó pẹ́ jù jọ́nà lọ age of 18. Ó lè máa rí inú àwọn àyà tí ń jẹ́ àgbàlagbà, àyà tí ń jẹ́ àwàyè tó wọ́n 25 years kó tó marry. Wọ́n dàbí láyé àwọn sàábé tó máa ń yá bàbá kan bẹ́nu àwọn sàábé ọdún 12 ló fi ju ọmọ rẹ̀ lọ. Níbẹ̀ láàrin wọn àtàkọ́ bí 12 years. Islam, wọ́n encourage early marriage. Ká máa rù tó lè pé ibi abára wa wàhálà tí ń ṣẹlẹ̀ àríjẹ́rí mú. Kábá wá rí àwọn àjọba kan tọ́lọ ńlá akẹ́ ìpé àfẹ́ máa dín aburú kù. Wọ́n ní sí gbogbo ẹ̀ abala kan náà nìyẹn. Tó bá sì bẹ̀rẹ̀ mẹ́rin sí ọmọ yàtọ̀. Tí ẹ bá ṣe 100 mẹ́yẹn tó dúró sédì míì náà tó ṣe 100, sédì míì ṣe 200. Wàhálà sìnà yóò máa dínkù, wàhálà gbèrè yóò máa dínkù, wàhálà pé à ń sẹ́yìn yóò máa dínkù, wàhálà pàǹkárùn yóò máa dínkù. Ara ọ̀nà tá a lè gbà fàwùjọ mọ́ ni kí a bá rí àti ọba bàbá ní dásọ̀rọ̀ marriage ẹ̀rì àwọn tí ò ní tó bá ràn wọ́n lọ́wọ́, àwọn tí bàbá wọn ò ní bàbá ràn wọ́n lọ́wọ́ láti palẹ̀ aburú mọ́ nínú ìlú. Torí díẹ̀ wọ́n ní kí a sọ fún ẹ̀yin jàmáà tí speaker ìfẹ́ ṣe ní Niger State tó bẹ́ sí mú ni ká sì ràn lọ́wọ́, ká kún lọ́wọ́, ká sì pẹ̀lú sáwọn ìjọba, àwọn olófin, àwọn adájọ́ tí wọ́n pọ̀rọ̀ ẹ̀sìn wa ni ọ̀rẹ́ sọ wá gba aláì wọ́n ní fásitì àlúwàdà dékiri ikú tuntun látàlámù ẹbìnrin lọ́dọ̀ àwọn tó nímà ẹbà mọ̀ nípa kan lórí díẹ̀ tí speaker of the house tó bẹ́ sí ní Niger State tó bá ṣẹ̀ríà mú ni láti Supreme Council for Islamic Affairs, Supreme Council for Sharia àti gbogbo àwọn aláàfáà ṣe kí wọ́n rán wa sí gbogbo wa náà nìyẹn. Gbogbo àwọn àfáà wa náà ni wọ́n sì jẹ́ṣẹ́ ìlónìí lórí mímbà ní gbogbo Nàìjíríà lè ní inú jẹ́ ní ká fi kún túbà wa wọn náà là ń sọ fún wa náà káwa náà lè máa ti lọ lọ́wọ́lọ́wọ́. Àwọn abẹ́ ọ̀nà ọba àlekọ́lá ìgbésẹ̀ tí spíkà ìgbé ọlọ́mọ ìpànìyàn lọ́wọ́ lé lórí. Gbogbo àwọn tó bá fẹ́ ṣe dáná àdéjì hàn ní fẹ́ kí ọ̀sẹ̀ ọlọ́wọ́ bàbá ní mójútó wọn. Nítorí bá tọ́sẹ́ nìkọ̀ọ̀kan wọn ní kálukú wọn. A sì ń bẹ ìjọba àpapọ̀ irú àwọn àlámọ̀rí báyìí ìjọba máa dá sí láti fẹ́nu kún pé dákun òdì ìnùkùn wálíyàdì ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí ẹjí kálukú sí ẹ̀sìn rẹ̀ lánà ẹ̀sìn. Lẹ́yìn náà kò sí lọ́kàn mínísítà bọ̀wọ́ máa dá sínú dáǹsọ̀ rárá. Tó ẹ kó mójútó pọ̀ ní títìlẹ̀ sí àwọn obìnrin kí ni lè fi ọ̀rọ̀ àwọn opó sí, kí ni program bá àwọn opó, kí ni program bá àwọn àdáyẹ̀fọ́ sí, kí ni program bá àwọn arúgbó, ìbẹ́ ẹ̀kẹ́ ẹran pọ̀ tẹ́ẹ̀rán lórí díẹ̀. Àwọn tọ́lọ̀ bá nù nígbà fẹ́ sí dáadáa nínú àwọn tí wọ́n sì jọ náà mùsùlùmí láti wọn lẹ́yìn ká ràn wọ́n lọ́wọ́ lọ́nà ní dúró ti gbogbo àwọn mùsùlùmí ẹ̀mbẹ̀ lórí ìjọba báni wà pẹ̀lú wọn. Àwọn jáde sùgbọ́n náà jẹ́ lórí alórí báni dúró ti máa wà pẹ̀lú wọn. Wọ́n bẹ̀rẹ̀ lórí ìjọba àpapọ̀ ìjọba fẹ́rẹ́rà láti bàbá Tinubu àti igbákejì wọn báni wà pẹ̀lú wọn. Ìjọba state kéde sí ìjọba táwọn bẹ́ẹ̀ náà Sanwó-Olú àti Hamzat báni wà pẹ̀lú wọn. Ìjọba ló pàgọ́ ìjẹ́ nìkọ̀ọ̀kan wọn náà lọ́mọdé kọ́ dàbọ̀.
ìjọba mọ́sálásí ẹnìkọ̀ọ̀kan ọmọdé ọ̀dà, ìjọba ilé ẹnìkọ̀ọ̀kan ọmọdé ọ̀dà rú, ó dáadé sọ lórí káàkiri wọ́n da àríwá rú. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله أكبر.